Ojú Fathia Balogun máa rí nǹkan nínú fíìmù yìí o. Dandan la dé orí. Fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí. Storyline yẹn ó wà very very captivating, ó wà fantastic. Ó máa wù mí kí fún gbogbo àwa tí a ò tí ì wo Dandan ni Adé Orí kí a lọ wo fíìmù yìí. Kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Dandan la dé orí. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní ìparí apá kìíní ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí bí èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun, ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀, ó ní pé rọ́ wípé ṣèbí ìyá òun ò fẹ́ ọkọ òun, ṣèbí ó ní ìwà báyìí lọkọ òun wù, ọkọ òun ṣe kinní, ọkọ òun ṣe kinní. So kí làwọn lérò pé máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Ẹ jẹ́ ká drop comment wá sínú comment section. Òṣèré wo la fẹ́ràn jù nínú Dandan la dé orí? Àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní? Màá wà nínú comment section, mo fẹ́ gbọ́ comment wa. And then comment tí ó bá ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé lórí channel yìí a máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa, màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀ gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí Dandan la dé orí. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì wò, ẹ lọ wò. Kí lẹ lérò pé máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí? Ẹ drop comments yín sínú comment section. Ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o, Movies Room TV. Ojú Fathia Balogun máa rí nǹkan nínú fíìmù yìí o. Dandan la dé orí. Fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí. Storyline yẹn ó wà very very captivating, ó wà fantastic. Ó máa wù mí kí fún gbogbo àwa tí a ò tí ì wo Dandan ni Adé Orí kí a lọ wo fíìmù yìí. Kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Dandan la dé orí. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní ìparí apá kìíní ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí bí èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun, ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀, ó ní pé rọ́ wípé ṣèbí ìyá òun ò fẹ́ ọkọ òun, ṣèbí ó ní ìwà báyìí lọkọ òun wù, ọkọ òun ṣe kinní, ọkọ òun ṣe kinní. So kí làwọn lérò pé máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Ẹ jẹ́ ká drop comment wá sínú comment section. Òṣèré wo la fẹ́ràn jù nínú Dandan la dé orí? Àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní? Màá wà nínú comment section, mo fẹ́ gbọ́ comment wa. And then comment tí ó bá ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé lórí channel yìí a máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa, màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀ gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí Dandan la dé orí. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì wò, ẹ lọ wò. Kí lẹ lérò pé máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí? Ẹ drop comments yín sínú comment section. Ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o, Movies Room TV. Ojú Fathia Balogun máa rí nǹkan nínú fíìmù yìí o. Dandan la dé orí. Fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí. Storyline yẹn ó wà very very captivating, ó wà fantastic. Ó máa wù mí kí fún gbogbo àwa tí a ò tí ì wo Dandan ni Adé Orí kí a lọ wo fíìmù yìí. Kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Dandan la dé orí. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní ìparí apá kìíní ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí bí èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun, ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀, ó ní pé rọ́ wípé ṣèbí ìyá òun ò fẹ́ ọkọ òun, ṣèbí ó ní ìwà báyìí lọkọ òun wù, ọkọ òun ṣe kinní, ọkọ òun ṣe kinní. So kí làwọn lérò pé máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Ẹ jẹ́ ká drop comment wá sínú comment section. Òṣèré wo la fẹ́ràn jù nínú Dandan la dé orí? Àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní? Màá wà nínú comment section, mo fẹ́ gbọ́ comment wa. And then comment tí ó bá ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé lórí channel yìí a máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa, màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀ gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí Dandan la dé orí. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì wò, ẹ lọ wò. Kí lẹ lérò pé máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí? Ẹ drop comments yín sínú comment section. Ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o, Movies Room TV. Ojú Fathia Balogun máa rí nǹkan nínú fíìmù yìí o. Dandan la dé orí. Fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí. Storyline yẹn ó wà very very captivating, ó wà fantastic.
ó máa wù mí kí fún gbogbo àwa tí a ò tí ì wo Dandan ni Adé Orí kí a lọ wo fíìmù yìí. Kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí Dandan l'Adé Orí? Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní ìparí apá kìíní ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí bí èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun, ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀, ó ní pé rọ́ wípé ṣèbí ìyá òun ò fẹ́ ọkọ òun, ṣèbí ó ní ìwà báyìí lọkọ òun wù, ọkọ òun ṣe kinní, ọkọ òun ṣe kinní. So kí làwọn lérò pé máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Ẹ jẹ́ ká drop comment wá sínú comment section. Òṣèré wo la fẹ́ràn jù nínú Dandan l'Adé Orí? Àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní? Màá wà nínú comment section, mo fẹ́ gbọ́ comment wa. And then comment tí ó bá ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa, gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé lórí channel yìí a máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa, màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀ gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí Dandan l'Adé Orí. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì wò, ẹ lọ wò. Kí lẹ lérò pé máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí? Ẹ drop comments yín sínú comment section. Ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o, Movies Room TV. Ojú Fathia Balogun máa rí nǹkan nínú fíìmù yìí o, Dandan l'Adé Orí. Fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí. Storyline yẹn ó wà very very captivating, ó wà fantastic. Ó máa wù mí kí fún gbogbo àwa tí a ò tí ì wo Dandan ni Adé Orí kí a lọ wo fíìmù yìí. Kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí Dandan l'Adé Orí? Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní ìparí apá kìíní ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí bí èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun, ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀, ó ní pé rọ́ wípé ṣèbí ìyá òun ò fẹ́ ọkọ òun, ṣèbí ó ní ìwà báyìí lọkọ òun wù, ọkọ òun ṣe kinní, ọkọ òun ṣe kinní. So kí làwọn lérò pé máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Ẹ jẹ́ ká drop comment wá sínú comment section. Òṣèré wo la fẹ́ràn jù nínú Dandan l'Adé Orí? Àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní? Màá wà nínú comment section, mo fẹ́ gbọ́ comment wa. And then comment tí ó bá ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa, gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé lórí channel yìí a máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa, màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀ gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí Dandan l'Adé Orí. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì wò, ẹ lọ wò. Kí lẹ lérò pé máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí? Ẹ drop comments yín sínú comment section. Ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o, Movies Room TV. Ojú Fathia Balogun máa rí nǹkan nínú fíìmù yìí o, Dandan l'Adé Orí. Fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí. Storyline yẹn ó wà very very captivating, ó wà fantastic. Ó máa wù mí kí fún gbogbo àwa tí a ò tí ì wo Dandan ni Adé Orí kí a lọ wo fíìmù yìí. Kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí Dandan l'Adé Orí? Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní ìparí apá kìíní ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí bí èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun, ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀, ó ní pé rọ́ wípé ṣèbí ìyá òun ò fẹ́ ọkọ òun, ṣèbí ó ní ìwà báyìí lọkọ òun wù, ọkọ òun ṣe kinní, ọkọ òun ṣe kinní. So kí làwọn lérò pé máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Ẹ jẹ́ ká drop comment wá sínú comment section. Òṣèré wo la fẹ́ràn jù nínú Dandan l'Adé Orí? Àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní? Màá wà nínú comment section, mo fẹ́ gbọ́ comment wa. And then comment tí ó bá ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa, gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé lórí channel yìí a máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa, màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀ gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí Dandan l'Adé Orí. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì wò, ẹ lọ wò. Kí lẹ lérò pé máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí? Ẹ drop comments yín sínú comment section. Ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o, Movies Room TV. Ojú Fathia Balogun máa rí nǹkan nínú fíìmù yìí o, Dandan l'Adé Orí. Fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí. Storyline yẹn ó wà very very captivating, ó wà fantastic. Ó máa wù mí kí fún gbogbo àwa tí a ò tí ì wo Dandan ni Adé Orí kí a lọ wo fíìmù yìí. Kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí Dandan l'Adé Orí? Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní ìparí apá kìíní ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí
bíi èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀ ó ní pé irọ́ wípé ṣèbí ìyá òun ò fẹ́ ọkọ òun, ṣèbí ó ní ìwà báyìí lọkọ òun wù, ọkọ òun ṣe kinní, ọkọ òun ṣe kinní. So kí làwọn lérò pé máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Ẹ jẹ́ ká drop comment wá sínú comment section. Òṣèré wo la fẹ́ràn jù nínú Dandanládé Orí àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní? Màá wà nínú comment section, mo fẹ́ gbọ́ comment wa, and then comment tí ó bá ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé lórí channel yìí a máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa, màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀ gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí Dandanládé Orí. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tíì wò, ẹ lọ wò. Kí lẹ lérò pé máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí? Ẹ drop comments yín sínú comment section. Ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o, Movies Room TV. Ojú Fẹ́sí Àbálógun máa rí nǹkan nínú fíìmù yìí o. Dandanládé Orí, fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí. Storyline yẹn ó wà very very captivating, ó wà fantastic. Ó máa wù mí kí fún gbogbo àwọn tí a ò tí ì wo Dandanládé Orí kí a lọ wo fíìmù yìí. Kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí Dandanládé Orí? Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní ìparí apá kìíní ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí bíi èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀ ó ní pé irọ́ wípé ṣèbí ìyá òun ò fẹ́ ọkọ òun, ṣèbí ó ní ìwà báyìí lọkọ òun wù, ọkọ òun ṣe kinní, ọkọ òun ṣe kinní. So kí làwọn lérò pé máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Ẹ jẹ́ ká drop comment wá sínú comment section. Òṣèré wo la fẹ́ràn jù nínú Dandanládé Orí àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní? Màá wà nínú comment section, mo fẹ́ gbọ́ comment wa, and then comment tí ó bá ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé lórí channel yìí a máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa, màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀ gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí Dandanládé Orí. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tíì wò, ẹ lọ wò. Kí lẹ lérò pé máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí? Ẹ drop comments yín sínú comment section. Ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o, Movies Room TV. Ojú Fẹ́sí Àbálógun máa rí nǹkan nínú fíìmù yìí o. Dandanládé Orí, fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí. Storyline yẹn ó wà very very captivating, ó wà fantastic. Ó máa wù mí kí fún gbogbo àwọn tí a ò tí ì wo Dandanládé Orí kí a lọ wo fíìmù yìí. Kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí Dandanládé Orí? Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní ìparí apá kìíní ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí bíi èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀ ó ní pé irọ́ wípé ṣèbí ìyá òun ò fẹ́ ọkọ òun, ṣèbí ó ní ìwà báyìí lọkọ òun wù, ọkọ òun ṣe kinní, ọkọ òun ṣe kinní. So kí làwọn lérò pé máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Ẹ jẹ́ ká drop comment wá sínú comment section. Òṣèré wo la fẹ́ràn jù nínú Dandanládé Orí àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní? Màá wà nínú comment section, mo fẹ́ gbọ́ comment wa, and then comment tí ó bá ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé lórí channel yìí a máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa, màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀ gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí Dandanládé Orí. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tíì wò, ẹ lọ wò. Kí lẹ lérò pé máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí? Ẹ drop comments yín sínú comment section. Ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o, Movies Room TV. Ojú Fẹ́sí Àbálógun máa rí nǹkan nínú fíìmù yìí o. Dandanládé Orí, fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí. Storyline yẹn ó wà very very captivating, ó wà fantastic. Ó máa wù mí kí fún gbogbo àwọn tí a ò tí ì wo Dandanládé Orí kí a lọ wo fíìmù yìí. Kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí Dandanládé Orí? Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní ìparí apá kìíní ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí bíi èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀ ó ní pé irọ́ wípé ṣèbí ìyá òun ò fẹ́ ọkọ òun, ṣèbí ó ní ìwà báyìí lọkọ òun wù, ọkọ òun ṣe kinní, ọkọ òun ṣe kinní. So kí làwọn lérò pé máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí?
ẹ jẹ́ ká drop comment wa sínú comment section. Òṣèré wo la fẹ́ràn jù nínú Dandanlade Orí àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní? Màá wà nínú comment section, mo fẹ́ gbọ́ comment wa, and then comment tí ó bá ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé lórí channel yìí a máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa, màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀ gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí Dandanlade Orí. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tíì wò, ẹ lọ wò. Kí lẹ lérò pé ó máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí? Ẹ drop comments yín sínú comment section. Ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o, Movies Room TV. Ojú Fathia Balogun máa rí nǹkan nínú fíìmù yìí o. Dandanlade Orí, fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí. Storyline yẹn ó wà very very captivating, ó wà fantastic. Ó máa wù mí kí fún gbogbo àwa tí a ò tíì wo Dandanlade Orí kí a lọ wo fíìmù yìí. Kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí Dandanlade Orí? Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní ìparí apá kìíní ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí bí èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun, ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀, ó ní pé rọ́ wípé ṣèbí ìyá òun ò fẹ́ ọkọ òun, ṣèbí ó ní ìwà báyìí lọkọ òun wù, ọkọ òun ṣe kinní, ọkọ òun ṣe kinní. So kí làwa lérò pé máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Ẹ jẹ́ ká drop comment wa sínú comment section. Òṣèré wo la fẹ́ràn jù nínú Dandanlade Orí àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní? Màá wà nínú comment section, mo fẹ́ gbọ́ comment wa, and then comment tí ó bá ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé lórí channel yìí a máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa, màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀ gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí Dandanlade Orí. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tíì wò, ẹ lọ wò. Kí lẹ lérò pé ó máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí? Ẹ drop comments yín sínú comment section. Ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o, Movies Room TV. Ojú Fathia Balogun máa rí nǹkan nínú fíìmù yìí o. Dandanlade Orí, fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí. Storyline yẹn ó wà very very captivating, ó wà fantastic. Ó máa wù mí kí fún gbogbo àwa tí a ò tíì wo Dandanlade Orí kí a lọ wo fíìmù yìí. Kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí Dandanlade Orí? Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní ìparí apá kìíní ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí bí èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun, ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀, ó ní pé rọ́ wípé ṣèbí ìyá òun ò fẹ́ ọkọ òun, ṣèbí ó ní ìwà báyìí lọkọ òun wù, ọkọ òun ṣe kinní, ọkọ òun ṣe kinní. So kí làwa lérò pé máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Ẹ jẹ́ ká drop comment wa sínú comment section. Òṣèré wo la fẹ́ràn jù nínú Dandanlade Orí àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní? Màá wà nínú comment section, mo fẹ́ gbọ́ comment wa, and then comment tí ó bá ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé lórí channel yìí a máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa, màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀ gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí Dandanlade Orí. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tíì wò, ẹ lọ wò. Kí lẹ lérò pé ó máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí? Ẹ drop comments yín sínú comment section. Ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o, Movies Room TV. Ojú Fathia Balogun máa rí nǹkan nínú fíìmù yìí o. Dandanlade Orí, fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí. Storyline yẹn ó wà very very captivating, ó wà fantastic. Ó máa wù mí kí fún gbogbo àwa tí a ò tíì wo Dandanlade Orí kí a lọ wo fíìmù yìí. Kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí Dandanlade Orí? Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní ìparí apá kìíní ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí bí èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun, ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀, ó ní pé rọ́ wípé ṣèbí ìyá òun ò fẹ́ ọkọ òun, ṣèbí ó ní ìwà báyìí lọkọ òun wù, ọkọ òun ṣe kinní, ọkọ òun ṣe kinní. So kí làwa lérò pé máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Ẹ jẹ́ ká drop comment wa sínú comment section. Òṣèré wo la fẹ́ràn jù nínú Dandanlade Orí àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní? Màá wà nínú comment section, mo fẹ́ gbọ́ comment wa, and then
kọ́mẹ̀ntì tí ó bá ní láìkì jù ni ó máa jẹ ẹ̀bùn wa gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé lórí channel yìí a máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́ kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀ gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí Dandan La Dé Orí fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì wò ẹ lọ wò kí lẹ lérò pé ó máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí ẹ drop comments yìí sínú comment section ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o Movies Room TV. Ojú Fathia Balogun máa rí nǹkan nínú fíìmù yìí o Dandan La Dé Orí fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí storyline yẹn ó wà very very captivating ó wà fantastic ó máa wù mí kí fún gbogbo àwọn tí a ò tí ì wo Dandan La Dé Orí kí a lọ wo fíìmù yìí kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí Dandan La Dé Orí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní ìparí apá kìíní ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí bíi èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀ ó ní pé rọ́ wípé ṣèbí ìyá òun ò fẹ́ ọkọ òun ṣèbí ó ní ìwà báyìí lọkọ òun wù ọkọ òun ṣe kinní ọkọ òun ṣe kinní so kí làwọn lérò pé máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí ẹ jẹ́ ká drop comment wa sínú comment section òṣèré wo la fẹ́ràn jù nínú Dandan La Dé Orí àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní màá wà nínú comment section mo fẹ́ gbọ́ comment wa and then comment tí ó bá ní láìkì jù ni ó máa jẹ ẹ̀bùn wa gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé lórí channel yìí a máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́ kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀ gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí Dandan La Dé Orí fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì wò ẹ lọ wò kí lẹ lérò pé ó máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí ẹ drop comments yìí sínú comment section ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o Movies Room TV. Ojú Fathia Balogun máa rí nǹkan nínú fíìmù yìí o Dandan La Dé Orí fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí storyline yẹn ó wà very very captivating ó wà fantastic ó máa wù mí kí fún gbogbo àwọn tí a ò tí ì wo Dandan La Dé Orí kí a lọ wo fíìmù yìí kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí Dandan La Dé Orí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní ìparí apá kìíní ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí bíi èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀ ó ní pé rọ́ wípé ṣèbí ìyá òun ò fẹ́ ọkọ òun ṣèbí ó ní ìwà báyìí lọkọ òun wù ọkọ òun ṣe kinní ọkọ òun ṣe kinní so kí làwọn lérò pé máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí ẹ jẹ́ ká drop comment wa sínú comment section òṣèré wo la fẹ́ràn jù nínú Dandan La Dé Orí àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní màá wà nínú comment section mo fẹ́ gbọ́ comment wa and then comment tí ó bá ní láìkì jù ni ó máa jẹ ẹ̀bùn wa gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé lórí channel yìí a máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́ kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀ gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí Dandan La Dé Orí fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì wò ẹ lọ wò kí lẹ lérò pé ó máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí ẹ drop comments yìí sínú comment section ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o Movies Room TV. Ojú Fathia Balogun máa rí nǹkan nínú fíìmù yìí o Dandan La Dé Orí fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí storyline yẹn ó wà very very captivating ó wà fantastic ó máa wù mí kí fún gbogbo àwọn tí a ò tí ì wo Dandan La Dé Orí kí a lọ wo fíìmù yìí kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí Dandan La Dé Orí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní ìparí apá kìíní ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí bíi èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀ ó ní pé rọ́ wípé ṣèbí ìyá òun ò fẹ́ ọkọ òun ṣèbí ó ní ìwà báyìí lọkọ òun wù ọkọ òun ṣe kinní ọkọ òun ṣe kinní so kí làwọn lérò pé máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí ẹ jẹ́ ká drop comment wa sínú comment section òṣèré wo la fẹ́ràn jù nínú Dandan La Dé Orí àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní màá wà nínú comment section mo fẹ́ gbọ́ comment wa and then comment tí ó bá ní láìkì jù ni ó máa jẹ ẹ̀bùn wa gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé lórí channel yìí a máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́
kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀ gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí Dandan La Dé Orí. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tíì wò ẹ lọ wò ó, kí lẹ lérò pé ó máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí, ẹ drop comments yìí sínú comment section. Ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o, Movies Room TV. Ojú Fathia Balogun máa rí nǹkan nínú fíìmù yìí o, Dandan La Dé Orí. Fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí. Storyline yẹn ó wà very very captivating, ó wà fantastic. Ó máa wù mí kí fún gbogbo àwọn tí a ò tíì wo Dandan La Dé Orí kí a lọ wo fíìmù yìí. Kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí Dandan La Dé Orí? Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní ìparí apá kìíní ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí bí èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun, ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀, ó ní pé rọ́ wípé ṣèbí ìyá òun ò fẹ́ ọkọ òun, ṣèbí ó ní ìwà báyìí lọkọ òun wù, ọkọ òun ṣe kinní, ọkọ òun ṣe kinní. So kí làwọn lérò pé máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Ẹ jẹ́ ká drop comment wa sínú comment section. Òṣèré wo la fẹ́ràn jù nínú Dandan La Dé Orí? Àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní? Màá wà nínú comment section, mo fẹ́ gbọ́ comment wa, and then comment tí ó bá ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé lórí channel yìí a máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa, màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀ gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí Dandan La Dé Orí. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tíì wò ẹ lọ wò ó, kí lẹ lérò pé ó máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí, ẹ drop comments yìí sínú comment section. Ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o, Movies Room TV. Ojú Fathia Balogun máa rí nǹkan nínú fíìmù yìí o, Dandan La Dé Orí. Fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí. Storyline yẹn ó wà very very captivating, ó wà fantastic. Ó máa wù mí kí fún gbogbo àwọn tí a ò tíì wo Dandan La Dé Orí kí a lọ wo fíìmù yìí. Kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí Dandan La Dé Orí? Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní ìparí apá kìíní ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí bí èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun, ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀, ó ní pé rọ́ wípé ṣèbí ìyá òun ò fẹ́ ọkọ òun, ṣèbí ó ní ìwà báyìí lọkọ òun wù, ọkọ òun ṣe kinní, ọkọ òun ṣe kinní. So kí làwọn lérò pé máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Ẹ jẹ́ ká drop comment wa sínú comment section. Òṣèré wo la fẹ́ràn jù nínú Dandan La Dé Orí? Àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní? Màá wà nínú comment section, mo fẹ́ gbọ́ comment wa, and then comment tí ó bá ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé lórí channel yìí a máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa, màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀ gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí Dandan La Dé Orí. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tíì wò ẹ lọ wò ó, kí lẹ lérò pé ó máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí, ẹ drop comments yìí sínú comment section. Ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o, Movies Room TV. Ojú Fathia Balogun máa rí nǹkan nínú fíìmù yìí o, Dandan La Dé Orí. Fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí. Storyline yẹn ó wà very very captivating, ó wà fantastic. Ó máa wù mí kí fún gbogbo àwọn tí a ò tíì wo Dandan La Dé Orí kí a lọ wo fíìmù yìí. Kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí Dandan La Dé Orí? Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní ìparí apá kìíní ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí bí èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun, ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀, ó ní pé rọ́ wípé ṣèbí ìyá òun ò fẹ́ ọkọ òun, ṣèbí ó ní ìwà báyìí lọkọ òun wù, ọkọ òun ṣe kinní, ọkọ òun ṣe kinní. So kí làwọn lérò pé máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Ẹ jẹ́ ká drop comment wa sínú comment section. Òṣèré wo la fẹ́ràn jù nínú Dandan La Dé Orí? Àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní? Màá wà nínú comment section, mo fẹ́ gbọ́ comment wa, and then comment tí ó bá ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé lórí channel yìí a máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa, màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀ gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí Dandan La Dé Orí. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tíì wò ẹ lọ wò ó, kí lẹ lérò pé ó máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí, ẹ drop comments yìí sínú comment section. Ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o,
Movies Room TV. Ojú Fẹ́sí Àbálógún máa rí nǹkan nínú fíìmù yìí o. Dandanládé orí. Fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí. Storyline yẹn ó wà very very captivating, ó wà fantastic. Ó máa wù mí kí fún gbogbo àwa tí a ò tí ì wo Dandanládé orí kí a lọ wo fíìmù yìí. Kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Dandanládé orí. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní ìparí apá kìíní ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí bí èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun, ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀, ó ní pé rọ́ wípé ṣèbí ìyá òun ò fẹ́ ọkọ òun, ṣèbí ó ní ìwà báyìí lọkọ òun wù, ọkọ òun ṣe kinní, ọkọ òun ṣe kinní. So kí làwọn lérò pé máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Ẹ jẹ́ ká drop comment wá sínú comment section. Òṣèré wo la fẹ́ràn jù nínú Dandanládé orí? Àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní? Màá wà nínú comment section, mo fẹ́ gbọ́ comment wa. And then comment tí ó bá ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé lórí channel yìí a máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa, màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀ gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí Dandanládé orí. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì wò, ẹ lọ wò. Kí lẹ lérò pé máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí? Ẹ drop comment yín sínú comment section. Ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o, Movies Room TV. Ojú Fẹ́sí Àbálógún máa rí nǹkan nínú fíìmù yìí o. Dandanládé orí. Fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí. Storyline yẹn ó wà very very captivating, ó wà fantastic. Ó máa wù mí kí fún gbogbo àwa tí a ò tí ì wo Dandanládé orí kí a lọ wo fíìmù yìí. Kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Dandanládé orí. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní ìparí apá kìíní ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí bí èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun, ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀, ó ní pé rọ́ wípé ṣèbí ìyá òun ò fẹ́ ọkọ òun, ṣèbí ó ní ìwà báyìí lọkọ òun wù, ọkọ òun ṣe kinní, ọkọ òun ṣe kinní. So kí làwọn lérò pé máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Ẹ jẹ́ ká drop comment wá sínú comment section. Òṣèré wo la fẹ́ràn jù nínú Dandanládé orí? Àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní? Màá wà nínú comment section, mo fẹ́ gbọ́ comment wa. And then comment tí ó bá ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé lórí channel yìí a máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa, màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀ gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí Dandanládé orí. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì wò, ẹ lọ wò. Kí lẹ lérò pé máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí? Ẹ drop comment yín sínú comment section. Ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o, Movies Room TV. Ojú Fẹ́sí Àbálógún máa rí nǹkan nínú fíìmù yìí o. Dandanládé orí. Fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí. Storyline yẹn ó wà very very captivating, ó wà fantastic. Ó máa wù mí kí fún gbogbo àwa tí a ò tí ì wo Dandanládé orí kí a lọ wo fíìmù yìí. Kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Dandanládé orí. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní ìparí apá kìíní ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí bí èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun, ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀, ó ní pé rọ́ wípé ṣèbí ìyá òun ò fẹ́ ọkọ òun, ṣèbí ó ní ìwà báyìí lọkọ òun wù, ọkọ òun ṣe kinní, ọkọ òun ṣe kinní. So kí làwọn lérò pé máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Ẹ jẹ́ ká drop comment wá sínú comment section. Òṣèré wo la fẹ́ràn jù nínú Dandanládé orí? Àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní? Màá wà nínú comment section, mo fẹ́ gbọ́ comment wa. And then comment tí ó bá ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé lórí channel yìí a máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa, màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀ gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí Dandanládé orí. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì wò, ẹ lọ wò. Kí lẹ lérò pé máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí? Ẹ drop comment yín sínú comment section. Ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o, Movies Room TV. Ojú Fẹ́sí Àbálógún máa rí nǹkan nínú fíìmù yìí o. Dandanládé orí. Fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí. Storyline yẹn ó wà
very very captivating, ó wà fantastic. Ó máa wù mí kí fún gbogbo àwa tí a ò tí ì wo Dandan ni Adé Orí kí a lọ wo fíìmù yìí. Kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí, Dandan l'Adé Orí? Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní ìparí apá kìíní ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí bí èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun, ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀, ó ní pé rọ́ wípé ṣèbí ìyá òun ò fẹ́ ọkọ òun, ṣèbí ó ní ìwà báyìí lọkọ òun wù, ọkọ òun ṣe kinní, ọkọ òun ṣe kinní. So kí làwọn lérò pé máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Ẹ jẹ́ ká drop comment wa sínú comment section. Òṣèré wo la fẹ́ràn jù nínú Dandan l'Adé Orí? Àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní? Màá wà nínú comment section, mo fẹ́ gbọ́ comment wa. And then comment tí ó bá ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé lórí channel yìí a máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa, màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí, Dandan l'Adé Orí. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì wò, ẹ lọ wò. Kí lẹ lérò pé máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí? Ẹ drop comment yín sínú comment section. Ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o, Movies Room TV. Ojú Faisy Balogun máa rí nǹkan nínú fíìmù yìí o, Dandan l'Adé Orí. Fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí. Storyline yẹn ó wà very very captivating, ó wà fantastic. Ó máa wù mí kí fún gbogbo àwa tí a ò tí ì wo Dandan ni Adé Orí kí a lọ wo fíìmù yìí. Kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí, Dandan l'Adé Orí? Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní ìparí apá kìíní ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí bí èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun, ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀, ó ní pé rọ́ wípé ṣèbí ìyá òun ò fẹ́ ọkọ òun, ṣèbí ó ní ìwà báyìí lọkọ òun wù, ọkọ òun ṣe kinní, ọkọ òun ṣe kinní. So kí làwọn lérò pé máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Ẹ jẹ́ ká drop comment wa sínú comment section. Òṣèré wo la fẹ́ràn jù nínú Dandan l'Adé Orí? Àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní? Màá wà nínú comment section, mo fẹ́ gbọ́ comment wa. And then comment tí ó bá ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé lórí channel yìí a máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa, màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí, Dandan l'Adé Orí. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì wò, ẹ lọ wò. Kí lẹ lérò pé máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí? Ẹ drop comment yín sínú comment section. Ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o, Movies Room TV. Ojú Faisy Balogun máa rí nǹkan nínú fíìmù yìí o, Dandan l'Adé Orí. Fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí. Storyline yẹn ó wà very very captivating, ó wà fantastic. Ó máa wù mí kí fún gbogbo àwa tí a ò tí ì wo Dandan ni Adé Orí kí a lọ wo fíìmù yìí. Kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí, Dandan l'Adé Orí? Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní ìparí apá kìíní ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí bí èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun, ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀, ó ní pé rọ́ wípé ṣèbí ìyá òun ò fẹ́ ọkọ òun, ṣèbí ó ní ìwà báyìí lọkọ òun wù, ọkọ òun ṣe kinní, ọkọ òun ṣe kinní. So kí làwọn lérò pé máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Ẹ jẹ́ ká drop comment wa sínú comment section. Òṣèré wo la fẹ́ràn jù nínú Dandan l'Adé Orí? Àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní? Màá wà nínú comment section, mo fẹ́ gbọ́ comment wa. And then comment tí ó bá ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé lórí channel yìí a máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa, màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí, Dandan l'Adé Orí. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì wò, ẹ lọ wò. Kí lẹ lérò pé máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí? Ẹ drop comment yín sínú comment section. Ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o, Movies Room TV. Ojú Faisy Balogun máa rí nǹkan nínú fíìmù yìí o, Dandan l'Adé Orí. Fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí. Storyline yẹn ó wà very very captivating, ó wà fantastic. Ó máa wù mí kí fún gbogbo àwa tí a ò tí ì wo Dandan ni Adé Orí kí a lọ wo fíìmù yìí. Kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí, Dandan l'Adé Orí? Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní ìparí apá kìíní
ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí bí èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀ ó ní pé irọ́ wípé ṣèbí ìyá òun ò fẹ́ ọkọ òun, ṣèbí ó ní ìwà báyìí lọkọ òun wù, ọkọ òun ṣe kinní, ọkọ òun ṣe kinní. So kí làwọn lérò pé máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Ẹ jẹ́ ká drop comment wá sínú comment section. Òṣèré wo la fẹ́ràn jù nínú Dandanlade Orí àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní? Màá wà nínú comment section, mo fẹ́ gbọ́ comment wa, and then comment tí ó bá ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa. Gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé lórí channel yìí a máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa, màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí Dandanlade Orí. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì wò, ẹ lọ wò ó. Kí lẹ lérò pé máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí? Ẹ drop comment yín sínú comment section. Ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o, Movies Room TV. Ojú Fathia Balogun máa rí nǹkan nínú fíìmù yìí o. Dandanlade Orí, fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí. Storyline yẹn ó wà very very captivating, ó wà fantastic. Ó máa wù mí kí fún gbogbo àwọn tí a ò tí ì wo Dandanlade Orí kí a lọ wo fíìmù yìí. Kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí Dandanlade Orí? Gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé ní ìparí apá kìíní ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí bí èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀ ó ní pé irọ́ wípé ṣèbí ìyá òun ò fẹ́ ọkọ òun, ṣèbí ó ní ìwà báyìí lọkọ òun wù, ọkọ òun ṣe kinní, ọkọ òun ṣe kinní. So kí làwọn lérò pé máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Ẹ jẹ́ ká drop comment wá sínú comment section. Òṣèré wo la fẹ́ràn jù nínú Dandanlade Orí àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní? Màá wà nínú comment section, mo fẹ́ gbọ́ comment wa, and then comment tí ó bá ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa. Gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé lórí channel yìí a máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa, màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí Dandanlade Orí. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì wò, ẹ lọ wò ó. Kí lẹ lérò pé máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí? Ẹ drop comment yín sínú comment section. Ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o, Movies Room TV. Ojú Fathia Balogun máa rí nǹkan nínú fíìmù yìí o. Dandanlade Orí, fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí. Storyline yẹn ó wà very very captivating, ó wà fantastic. Ó máa wù mí kí fún gbogbo àwọn tí a ò tí ì wo Dandanlade Orí kí a lọ wo fíìmù yìí. Kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí Dandanlade Orí? Gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé ní ìparí apá kìíní ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí bí èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀ ó ní pé irọ́ wípé ṣèbí ìyá òun ò fẹ́ ọkọ òun, ṣèbí ó ní ìwà báyìí lọkọ òun wù, ọkọ òun ṣe kinní, ọkọ òun ṣe kinní. So kí làwọn lérò pé máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Ẹ jẹ́ ká drop comment wá sínú comment section. Òṣèré wo la fẹ́ràn jù nínú Dandanlade Orí àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní? Màá wà nínú comment section, mo fẹ́ gbọ́ comment wa, and then comment tí ó bá ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa. Gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé lórí channel yìí a máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa, màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí Dandanlade Orí. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì wò, ẹ lọ wò ó. Kí lẹ lérò pé máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí? Ẹ drop comment yín sínú comment section. Ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o, Movies Room TV. Ojú Fathia Balogun máa rí nǹkan nínú fíìmù yìí o. Dandanlade Orí, fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí. Storyline yẹn ó wà very very captivating, ó wà fantastic. Ó máa wù mí kí fún gbogbo àwọn tí a ò tí ì wo Dandanlade Orí kí a lọ wo fíìmù yìí. Kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí Dandanlade Orí? Gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé ní ìparí apá kìíní ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí bí èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀ ó ní pé irọ́ wípé ṣèbí ìyá òun ò fẹ́ ọkọ òun, ṣèbí ó ní ìwà báyìí lọkọ òun wù, ọkọ òun ṣe kinní, ọkọ òun ṣe kinní. So
kí làwa lérò pé ó máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Ẹ jẹ́ ká drop comment wa sínú comment section. Òṣèré wo la fẹ́ràn jù nínú Dandanládé Orí? Àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní? Màá wà nínú comment section, mo fẹ́ gbọ́ comment wa. And then comment tí ó bá ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa, gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé lórí channel yìí a máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa, màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí Dandanládé Orí. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì wò, ẹ lọ wò ó. Kí lẹ lérò pé ó máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí? Ẹ drop comment yín sínú comment section. Ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o, Movies Room TV. Ojú Fathia Balogun máa rí nǹkan nínú fíìmù yìí o. Dandanládé Orí, fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí. Storyline yẹn ó wà very very captivating, ó wà fantastic. Ó máa wù mí kí fún gbogbo àwọn tí a ò tí ì wo Dandanládé Orí kí a lọ wo fíìmù yìí. Kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí Dandanládé Orí? Gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé ní ìparí apá kìíní ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí bí èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun, ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀, ó ní pé rọ́ wípé ṣèbí ìyá òun ò fẹ́ ọkọ òun, ṣèbí ó ní ìwà báyìí lọkọ òun wù, ọkọ òun ṣe kinní, ọkọ òun ṣe kinní. So kí làwa lérò pé ó máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Ẹ jẹ́ ká drop comment wa sínú comment section. Òṣèré wo la fẹ́ràn jù nínú Dandanládé Orí? Àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní? Màá wà nínú comment section, mo fẹ́ gbọ́ comment wa. And then comment tí ó bá ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa, gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé lórí channel yìí a máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa, màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí Dandanládé Orí. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì wò, ẹ lọ wò ó. Kí lẹ lérò pé ó máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí? Ẹ drop comment yín sínú comment section. Ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o, Movies Room TV. Ojú Fathia Balogun máa rí nǹkan nínú fíìmù yìí o. Dandanládé Orí, fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí. Storyline yẹn ó wà very very captivating, ó wà fantastic. Ó máa wù mí kí fún gbogbo àwọn tí a ò tí ì wo Dandanládé Orí kí a lọ wo fíìmù yìí. Kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí Dandanládé Orí? Gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé ní ìparí apá kìíní ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí bí èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun, ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀, ó ní pé rọ́ wípé ṣèbí ìyá òun ò fẹ́ ọkọ òun, ṣèbí ó ní ìwà báyìí lọkọ òun wù, ọkọ òun ṣe kinní, ọkọ òun ṣe kinní. So kí làwa lérò pé ó máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Ẹ jẹ́ ká drop comment wa sínú comment section. Òṣèré wo la fẹ́ràn jù nínú Dandanládé Orí? Àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní? Màá wà nínú comment section, mo fẹ́ gbọ́ comment wa. And then comment tí ó bá ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa, gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé lórí channel yìí a máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa, màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí Dandanládé Orí. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì wò, ẹ lọ wò ó. Kí lẹ lérò pé ó máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí? Ẹ drop comment yín sínú comment section. Ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o, Movies Room TV. Ojú Fathia Balogun máa rí nǹkan nínú fíìmù yìí o. Dandanládé Orí, fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí. Storyline yẹn ó wà very very captivating, ó wà fantastic. Ó máa wù mí kí fún gbogbo àwọn tí a ò tí ì wo Dandanládé Orí kí a lọ wo fíìmù yìí. Kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí Dandanládé Orí? Gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé ní ìparí apá kìíní ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí bí èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun, ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀, ó ní pé rọ́ wípé ṣèbí ìyá òun ò fẹ́ ọkọ òun, ṣèbí ó ní ìwà báyìí lọkọ òun wù, ọkọ òun ṣe kinní, ọkọ òun ṣe kinní. So kí làwa lérò pé ó máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Ẹ jẹ́ ká drop comment wa sínú comment section. Òṣèré wo la fẹ́ràn jù nínú Dandanládé Orí? Àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní? Màá wà nínú comment section, mo fẹ́ gbọ́ comment wa. And then
kọ́mẹ̀ntì tí ó bá ní láìkì jù ni ó máa jẹ ẹ̀bùn wa gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé lórí channel yìí a máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa, màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí Dandan La Dé Orí. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì wò, ẹ lọ wò ó. Kí lẹ lérò pé ó máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí, ẹ drop comment yín sínú comment section. Ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o, Movies Room TV. Ojú Fathia Balogun máa rí nǹkan nínú fíìmù yìí o, Dandan La Dé Orí. Fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí. Storyline yẹn ó wà very captivating, ó wà fantastic. Ó máa wù mí kí fún gbogbo àwọn tí a ò tí ì wo Dandan La Dé Orí kí a lọ wo fíìmù yìí. Kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí Dandan La Dé Orí? Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní ìparí apá kìíní ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí bí èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun, ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀, ó ní pé rọ́ wípé ṣèbí ìyá òun ò fẹ́ ọkọ òun, ṣèbí ó ní ìwà báyìí lọkọ òun wù, ọkọ òun ṣe kinní, ọkọ òun ṣe kinní. So kí làwọn lérò pé máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Ẹ jẹ́ ká drop comment wa sínú comment section. Òṣèré wo la fẹ́ràn jù nínú Dandan La Dé Orí? Àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní? Màá wà nínú comment section, mo fẹ́ gbọ́ comment wa. And then comment tí ó bá ní láìkì jù ni ó máa jẹ ẹ̀bùn wa gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé lórí channel yìí a máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa, màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí Dandan La Dé Orí. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì wò, ẹ lọ wò ó. Kí lẹ lérò pé ó máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí, ẹ drop comment yín sínú comment section. Ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o, Movies Room TV. Ojú Fathia Balogun máa rí nǹkan nínú fíìmù yìí o, Dandan La Dé Orí. Fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí. Storyline yẹn ó wà very captivating, ó wà fantastic. Ó máa wù mí kí fún gbogbo àwọn tí a ò tí ì wo Dandan La Dé Orí kí a lọ wo fíìmù yìí. Kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí Dandan La Dé Orí? Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní ìparí apá kìíní ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí bí èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun, ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀, ó ní pé rọ́ wípé ṣèbí ìyá òun ò fẹ́ ọkọ òun, ṣèbí ó ní ìwà báyìí lọkọ òun wù, ọkọ òun ṣe kinní, ọkọ òun ṣe kinní. So kí làwọn lérò pé máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Ẹ jẹ́ ká drop comment wa sínú comment section. Òṣèré wo la fẹ́ràn jù nínú Dandan La Dé Orí? Àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní? Màá wà nínú comment section, mo fẹ́ gbọ́ comment wa. And then comment tí ó bá ní láìkì jù ni ó máa jẹ ẹ̀bùn wa gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé lórí channel yìí a máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa, màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí Dandan La Dé Orí. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì wò, ẹ lọ wò ó. Kí lẹ lérò pé ó máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí, ẹ drop comment yín sínú comment section. Ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o, Movies Room TV. Ojú Fathia Balogun máa rí nǹkan nínú fíìmù yìí o, Dandan La Dé Orí. Fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí. Storyline yẹn ó wà very captivating, ó wà fantastic. Ó máa wù mí kí fún gbogbo àwọn tí a ò tí ì wo Dandan La Dé Orí kí a lọ wo fíìmù yìí. Kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí Dandan La Dé Orí? Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní ìparí apá kìíní ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí bí èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun, ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀, ó ní pé rọ́ wípé ṣèbí ìyá òun ò fẹ́ ọkọ òun, ṣèbí ó ní ìwà báyìí lọkọ òun wù, ọkọ òun ṣe kinní, ọkọ òun ṣe kinní. So kí làwọn lérò pé máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Ẹ jẹ́ ká drop comment wa sínú comment section. Òṣèré wo la fẹ́ràn jù nínú Dandan La Dé Orí? Àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní? Màá wà nínú comment section, mo fẹ́ gbọ́ comment wa. And then comment tí ó bá ní láìkì jù ni ó máa jẹ ẹ̀bùn wa gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé lórí channel yìí a máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa, màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́,
kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀ gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí Dandan La Dé Orí. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì wò ẹ lọ wò ó, kí lẹ lérò pé ó máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí, ẹ drop comment yín sínú comment section. Ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o, Movies Room TV. Ojú Fathia Balogun máa rí nǹkan nínú fíìmù yìí o, Dandan La Dé Orí. Fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí. Storyline yẹn ó wà very very captivating, ó wà fantastic. Ó máa wù mí kí fún gbogbo àwọn tí a ò tí ì wo Dandan La Dé Orí kí a lọ wo fíìmù yìí. Kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí Dandan La Dé Orí? Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní ìparí apá kìíní ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí bí èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun, ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀, ó ní pé rọ́ wípé ṣebí ìyá òun ò fẹ́ ọkọ òun, ṣebí ó ní ìwà báyìí lọkọ òun wù, ọkọ òun ṣe kinní, ọkọ òun ṣe kinní. So kí làwọn lérò pé máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Ẹ jẹ́ ká drop comment wa sínú comment section. Òṣèré wo la fẹ́ràn jù nínú Dandan La Dé Orí? Àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní? Màá wà nínú comment section, mo fẹ́ gbọ́ comment wa, and then comment tí ó bá ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé lórí channel yìí a máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa, màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀ gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí Dandan La Dé Orí. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì wò ẹ lọ wò ó, kí lẹ lérò pé ó máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí, ẹ drop comment yín sínú comment section. Ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o, Movies Room TV. Ojú Fathia Balogun máa rí nǹkan nínú fíìmù yìí o, Dandan La Dé Orí. Fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí. Storyline yẹn ó wà very very captivating, ó wà fantastic. Ó máa wù mí kí fún gbogbo àwọn tí a ò tí ì wo Dandan La Dé Orí kí a lọ wo fíìmù yìí. Kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí Dandan La Dé Orí? Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní ìparí apá kìíní ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí bí èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun, ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀, ó ní pé rọ́ wípé ṣebí ìyá òun ò fẹ́ ọkọ òun, ṣebí ó ní ìwà báyìí lọkọ òun wù, ọkọ òun ṣe kinní, ọkọ òun ṣe kinní. So kí làwọn lérò pé máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Ẹ jẹ́ ká drop comment wa sínú comment section. Òṣèré wo la fẹ́ràn jù nínú Dandan La Dé Orí? Àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní? Màá wà nínú comment section, mo fẹ́ gbọ́ comment wa, and then comment tí ó bá ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé lórí channel yìí a máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa, màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀ gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí Dandan La Dé Orí. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì wò ẹ lọ wò ó, kí lẹ lérò pé ó máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí, ẹ drop comment yín sínú comment section. Ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o, Movies Room TV. Ojú Fathia Balogun máa rí nǹkan nínú fíìmù yìí o, Dandan La Dé Orí. Fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí. Storyline yẹn ó wà very very captivating, ó wà fantastic. Ó máa wù mí kí fún gbogbo àwọn tí a ò tí ì wo Dandan La Dé Orí kí a lọ wo fíìmù yìí. Kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí Dandan La Dé Orí? Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní ìparí apá kìíní ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí bí èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun, ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀, ó ní pé rọ́ wípé ṣebí ìyá òun ò fẹ́ ọkọ òun, ṣebí ó ní ìwà báyìí lọkọ òun wù, ọkọ òun ṣe kinní, ọkọ òun ṣe kinní. So kí làwọn lérò pé máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Ẹ jẹ́ ká drop comment wa sínú comment section. Òṣèré wo la fẹ́ràn jù nínú Dandan La Dé Orí? Àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní? Màá wà nínú comment section, mo fẹ́ gbọ́ comment wa, and then comment tí ó bá ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé lórí channel yìí a máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa, màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀ gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí Dandan La Dé Orí. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì wò ẹ lọ wò ó, kí lẹ lérò pé ó máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí, ẹ drop comment yín sínú comment section. Ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o,
Movies Room TV. Ojú Fathia Balogun máa rí nǹkan nínú fíìmù yìí o. Dandan la dé orí. Fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí. Storyline yẹn ó wà very very captivating, ó wà fantastic. Ó máa wù mí kí fún gbogbo àwọn tí a ò tí ì wo Dandan ni Adé Orí kí a lọ wo fíìmù yìí. Kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Dandan la dé orí. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní ìparí apá kìíní ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí bí èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun, ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀, ó ní pé rọ́ wípé ṣebí ìyá òun ò fẹ́ ọkọ òun, ṣebí ó ní ìwà báyìí lọkọ òun wù, ọkọ òun ṣe kinní, ọkọ òun ṣe kinní. So kí làwọn lérò pé máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Ẹ jẹ́ ká drop comment wa sínú comment section. Òṣèré wo la fẹ́ràn jù nínú Dandan la dé orí? Àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní? Màá wà nínú comment section, mo fẹ́ gbọ́ comment wa. And then comment tí ó bá ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé lórí channel yìí a máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa, màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí Dandan la dé orí. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì wò, ẹ lọ wò. Kí lẹ lérò pé máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí? Ẹ drop comment yín sínú comment section. Ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o, Movies Room TV. Ojú Fathia Balogun máa rí nǹkan nínú fíìmù yìí o. Dandan la dé orí. Fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí. Storyline yẹn ó wà very very captivating, ó wà fantastic. Ó máa wù mí kí fún gbogbo àwọn tí a ò tí ì wo Dandan ni Adé Orí kí a lọ wo fíìmù yìí. Kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Dandan la dé orí. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní ìparí apá kìíní ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí bí èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun, ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀, ó ní pé rọ́ wípé ṣebí ìyá òun ò fẹ́ ọkọ òun, ṣebí ó ní ìwà báyìí lọkọ òun wù, ọkọ òun ṣe kinní, ọkọ òun ṣe kinní. So kí làwọn lérò pé máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Ẹ jẹ́ ká drop comment wa sínú comment section. Òṣèré wo la fẹ́ràn jù nínú Dandan la dé orí? Àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní? Màá wà nínú comment section, mo fẹ́ gbọ́ comment wa. And then comment tí ó bá ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé lórí channel yìí a máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa, màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí Dandan la dé orí. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì wò, ẹ lọ wò. Kí lẹ lérò pé máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí? Ẹ drop comment yín sínú comment section. Ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o, Movies Room TV. Ojú Fathia Balogun máa rí nǹkan nínú fíìmù yìí o. Dandan la dé orí. Fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí. Storyline yẹn ó wà very very captivating, ó wà fantastic. Ó máa wù mí kí fún gbogbo àwọn tí a ò tí ì wo Dandan ni Adé Orí kí a lọ wo fíìmù yìí. Kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Dandan la dé orí. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní ìparí apá kìíní ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí bí èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun, ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀, ó ní pé rọ́ wípé ṣebí ìyá òun ò fẹ́ ọkọ òun, ṣebí ó ní ìwà báyìí lọkọ òun wù, ọkọ òun ṣe kinní, ọkọ òun ṣe kinní. So kí làwọn lérò pé máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Ẹ jẹ́ ká drop comment wa sínú comment section. Òṣèré wo la fẹ́ràn jù nínú Dandan la dé orí? Àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní? Màá wà nínú comment section, mo fẹ́ gbọ́ comment wa. And then comment tí ó bá ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé lórí channel yìí a máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa, màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí Dandan la dé orí. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì wò, ẹ lọ wò. Kí lẹ lérò pé máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí? Ẹ drop comment yín sínú comment section. Ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o, Movies Room TV. Ojú Fathia Balogun máa rí nǹkan nínú fíìmù yìí o. Dandan la dé orí. Fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí. Storyline yẹn ó wà
very very captivating, ó wà fantastic. Ó máa wù mí kí fún gbogbo àwa tí a ò tí ì wo Dandan ni Adé Orí kí a lọ wo fíìmù yìí. Kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí, Dandan l'Adé Orí? Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní ìparí apá kìíní ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí bí èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun, ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀, ó ní pé rọ́ wípé ṣebí ìyá òun ò fẹ́ ọkọ òun, ṣebí ó ní ìwà báyìí lọkọ òun wù, ọkọ òun ṣe kinní, ọkọ òun ṣe kinní. So kí làwa lérò pé máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Ẹ jẹ́ ká drop comment wa sínú comment section. Òṣèré wo la fẹ́ràn jù nínú Dandan l'Adé Orí? Àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní? Màá wà nínú comment section, mo fẹ́ gbọ́ comment wa. And then comment tí ó bá ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé lórí channel yìí a máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa, màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí, Dandan l'Adé Orí. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì wò, ẹ lọ wò. Kí lẹ lérò pé máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí? Ẹ drop comment yín sínú comment section. Ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o, Movies Room TV. Ojú Fathia Balogun máa rí nǹkan nínú fíìmù yìí o, Dandan l'Adé Orí. Fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí. Storyline yẹn ó wà very very captivating, ó wà fantastic. Ó máa wù mí kí fún gbogbo àwa tí a ò tí ì wo Dandan ni Adé Orí kí a lọ wo fíìmù yìí. Kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí, Dandan l'Adé Orí? Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní ìparí apá kìíní ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí bí èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun, ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀, ó ní pé rọ́ wípé ṣebí ìyá òun ò fẹ́ ọkọ òun, ṣebí ó ní ìwà báyìí lọkọ òun wù, ọkọ òun ṣe kinní, ọkọ òun ṣe kinní. So kí làwa lérò pé máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Ẹ jẹ́ ká drop comment wa sínú comment section. Òṣèré wo la fẹ́ràn jù nínú Dandan l'Adé Orí? Àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní? Màá wà nínú comment section, mo fẹ́ gbọ́ comment wa. And then comment tí ó bá ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé lórí channel yìí a máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa, màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí, Dandan l'Adé Orí. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì wò, ẹ lọ wò. Kí lẹ lérò pé máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí? Ẹ drop comment yín sínú comment section. Ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o, Movies Room TV. Ojú Fathia Balogun máa rí nǹkan nínú fíìmù yìí o, Dandan l'Adé Orí. Fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí. Storyline yẹn ó wà very very captivating, ó wà fantastic. Ó máa wù mí kí fún gbogbo àwa tí a ò tí ì wo Dandan ni Adé Orí kí a lọ wo fíìmù yìí. Kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí, Dandan l'Adé Orí? Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní ìparí apá kìíní ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí bí èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun, ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀, ó ní pé rọ́ wípé ṣebí ìyá òun ò fẹ́ ọkọ òun, ṣebí ó ní ìwà báyìí lọkọ òun wù, ọkọ òun ṣe kinní, ọkọ òun ṣe kinní. So kí làwa lérò pé máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Ẹ jẹ́ ká drop comment wa sínú comment section. Òṣèré wo la fẹ́ràn jù nínú Dandan l'Adé Orí? Àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní? Màá wà nínú comment section, mo fẹ́ gbọ́ comment wa. And then comment tí ó bá ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé lórí channel yìí a máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa, màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí, Dandan l'Adé Orí. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì wò, ẹ lọ wò. Kí lẹ lérò pé máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí? Ẹ drop comment yín sínú comment section. Ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o, Movies Room TV. Ojú Fathia Balogun máa rí nǹkan nínú fíìmù yìí o, Dandan l'Adé Orí. Fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí. Storyline yẹn ó wà very very captivating, ó wà fantastic. Ó máa wù mí kí fún gbogbo àwa tí a ò tí ì wo Dandan ni Adé Orí kí a lọ wo fíìmù yìí. Kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí, Dandan l'Adé Orí? Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní ìparí apá kìíní
ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí bí èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀ ó ní pé rọ́ wípé ṣebí ìyá òun ò fẹ́ ọkọ òun ṣebí ó ní ìwà báyìí lọkọ òun wù ọkọ òun ṣe kinní ọkọ òun ṣe kinní. So kí làwọn lérò pé máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí ẹ jẹ́ ká drop comment wá sínú comment section. Òṣèré wo la fẹ́ràn jù nínú Dandanládé Orí àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní màá wà nínú comment section mo fẹ́ gbọ́ comment wa and then comment tí ó bá ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé lórí channel yẹn máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́ kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí Dandanládé Orí. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì wò ẹ lọ wò kí lẹ lérò pé máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí ẹ drop comment yìí sínú comment section. Ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o Movies Room TV. Ojú Fathia Balogun máa rí nǹkan nínú fíìmù yìí o Dandanládé Orí fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí storyline yẹn ó wà very very captivating ó wà fantastic ó máa wù mí kí fún gbogbo àwọn tí a ò tí ì wo Dandanládé Orí kí a lọ wo fíìmù yìí. Kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí Dandanládé Orí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní ìparí apá kìíní ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí bí èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀ ó ní pé rọ́ wípé ṣebí ìyá òun ò fẹ́ ọkọ òun ṣebí ó ní ìwà báyìí lọkọ òun wù ọkọ òun ṣe kinní ọkọ òun ṣe kinní. So kí làwọn lérò pé máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí ẹ jẹ́ ká drop comment wá sínú comment section. Òṣèré wo la fẹ́ràn jù nínú Dandanládé Orí àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní màá wà nínú comment section mo fẹ́ gbọ́ comment wa and then comment tí ó bá ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé lórí channel yẹn máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́ kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí Dandanládé Orí. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì wò ẹ lọ wò kí lẹ lérò pé máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí ẹ drop comment yìí sínú comment section. Ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o Movies Room TV. Ojú Fathia Balogun máa rí nǹkan nínú fíìmù yìí o Dandanládé Orí fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí storyline yẹn ó wà very very captivating ó wà fantastic ó máa wù mí kí fún gbogbo àwọn tí a ò tí ì wo Dandanládé Orí kí a lọ wo fíìmù yìí. Kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí Dandanládé Orí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní ìparí apá kìíní ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí bí èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀ ó ní pé rọ́ wípé ṣebí ìyá òun ò fẹ́ ọkọ òun ṣebí ó ní ìwà báyìí lọkọ òun wù ọkọ òun ṣe kinní ọkọ òun ṣe kinní. So kí làwọn lérò pé máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí ẹ jẹ́ ká drop comment wá sínú comment section. Òṣèré wo la fẹ́ràn jù nínú Dandanládé Orí àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní màá wà nínú comment section mo fẹ́ gbọ́ comment wa and then comment tí ó bá ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé lórí channel yẹn máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́ kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí Dandanládé Orí. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì wò ẹ lọ wò kí lẹ lérò pé máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí ẹ drop comment yìí sínú comment section. Ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o Movies Room TV. Ojú Fathia Balogun máa rí nǹkan nínú fíìmù yìí o Dandanládé Orí fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí storyline yẹn ó wà very very captivating ó wà fantastic ó máa wù mí kí fún gbogbo àwọn tí a ò tí ì wo Dandanládé Orí kí a lọ wo fíìmù yìí. Kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí Dandanládé Orí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní ìparí apá kìíní ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí bí èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀ ó ní pé rọ́ wípé ṣebí ìyá òun ò fẹ́ ọkọ òun ṣebí ó ní ìwà báyìí lọkọ òun wù ọkọ òun ṣe kinní ọkọ òun ṣe kinní. So
kí làwa lérò pé ó máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Ẹ jẹ́ ká drop comment wa sínú comment section. Òṣèré wo la fẹ́ràn jù nínú Dandanlade Orí? Àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní? Màá wà nínú comment section, mo fẹ́ gbọ́ comment wa. And then comment tí ó bá ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa, gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé lórí channel yìí a máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa, màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí Dandanlade Orí. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì wò, ẹ lọ wò. Kí lẹ lérò pé ó máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí? Ẹ drop comment yín sínú comment section. Ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o, Movies Room TV. Ojú Fathia Balogun máa rí nǹkan nínú fíìmù yìí o. Dandanlade Orí, fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí. Storyline yẹn ó wà very captivating, ó wà fantastic. Ó máa wù mí kí fún gbogbo àwa tí a ò tí ì wo Dandanlade Orí kí a lọ wo fíìmù yìí. Kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí Dandanlade Orí? Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní ìparí apá kìíní ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí bí èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun, ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀, ó ní pé rọ́ wípé ṣèbí ìyá òun ò fẹ́ ọkọ òun, ṣèbí ó ní ìwà báyìí lọkọ òun wù, ọkọ òun ṣe kinní, ọkọ òun ṣe kinní. So kí làwa lérò pé ó máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Ẹ jẹ́ ká drop comment wa sínú comment section. Òṣèré wo la fẹ́ràn jù nínú Dandanlade Orí? Àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní? Màá wà nínú comment section, mo fẹ́ gbọ́ comment wa. And then comment tí ó bá ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa, gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé lórí channel yìí a máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa, màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí Dandanlade Orí. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì wò, ẹ lọ wò. Kí lẹ lérò pé ó máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí? Ẹ drop comment yín sínú comment section. Ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o, Movies Room TV. Ojú Fathia Balogun máa rí nǹkan nínú fíìmù yìí o. Dandanlade Orí, fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí. Storyline yẹn ó wà very captivating, ó wà fantastic. Ó máa wù mí kí fún gbogbo àwa tí a ò tí ì wo Dandanlade Orí kí a lọ wo fíìmù yìí. Kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí Dandanlade Orí? Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní ìparí apá kìíní ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí bí èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun, ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀, ó ní pé rọ́ wípé ṣèbí ìyá òun ò fẹ́ ọkọ òun, ṣèbí ó ní ìwà báyìí lọkọ òun wù, ọkọ òun ṣe kinní, ọkọ òun ṣe kinní. So kí làwa lérò pé ó máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Ẹ jẹ́ ká drop comment wa sínú comment section. Òṣèré wo la fẹ́ràn jù nínú Dandanlade Orí? Àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní? Màá wà nínú comment section, mo fẹ́ gbọ́ comment wa. And then comment tí ó bá ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa, gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé lórí channel yìí a máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa, màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí Dandanlade Orí. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì wò, ẹ lọ wò. Kí lẹ lérò pé ó máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí? Ẹ drop comment yín sínú comment section. Ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o, Movies Room TV. Ojú Fathia Balogun máa rí nǹkan nínú fíìmù yìí o. Dandanlade Orí, fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí. Storyline yẹn ó wà very captivating, ó wà fantastic. Ó máa wù mí kí fún gbogbo àwa tí a ò tí ì wo Dandanlade Orí kí a lọ wo fíìmù yìí. Kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí Dandanlade Orí? Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní ìparí apá kìíní ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí bí èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun, ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀, ó ní pé rọ́ wípé ṣèbí ìyá òun ò fẹ́ ọkọ òun, ṣèbí ó ní ìwà báyìí lọkọ òun wù, ọkọ òun ṣe kinní, ọkọ òun ṣe kinní. So kí làwa lérò pé ó máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Ẹ jẹ́ ká drop comment wa sínú comment section. Òṣèré wo la fẹ́ràn jù nínú Dandanlade Orí? Àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní? Màá wà nínú comment section, mo fẹ́ gbọ́ comment wa. And then
kọ́mẹ̀ntì tí ó bá ní láìkì jù ni ó máa jẹ ẹ̀bùn wa gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé lórí channel yìí a máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa, màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí Dandan La Dé Orí. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì wò, ẹ lọ wò. Kí lẹ lérò pé ó máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí, ẹ drop comment yín sínú comment section. Ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o, Movies Room TV. Ojú Fathia Balogun máa rí nǹkan nínú fíìmù yìí o, Dandan La Dé Orí. Fíìmù tó wà interesting gidi gan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fíìmù yìí. Storyline yẹn ó wà very captivating, ó wà fantastic. Ó máa wù mí kí fún gbogbo àwa tí a ò tí ì wo Dandan La Dé Orí kí a lọ wo fíìmù yìí. Kí ló máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí Dandan La Dé Orí? Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní ìparí apá kìíní ó níbi tí ọkọ ẹ̀ ti propose sí bí èdè olóyìnbó tó ní pé kó fẹ́ òun, ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀, ó ní pé rọ́ wípé ṣèbí ìyá òun ò fẹ́ ọkọ òun, ṣèbí ó ní ìwà báyìí lọkọ òun wù, ọkọ òun ṣe kinní, ọkọ òun ṣe kinní. So kí làwọn lérò pé máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Ẹ jẹ́ ká drop comment wa sínú comment section. Òṣèré wo la fẹ́ràn jù nínú Dandan La Dé Orí? Àti pé kí ni ẹ̀kọ́ tí a kọ́ nínú apá kìíní? Màá wà nínú comment section, mo fẹ́ gbọ́ comment wa. And then comment tí ó bá ní láìkì jù ni ó máa jẹ ẹ̀bùn wa gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé lórí channel yìí a máa ń fún àwọn èèyàn ní oríṣiríṣi ẹ̀bùn. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa, màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀gbà tí a bá ti drop apá kejì fíìmù yìí Dandan La Dé Orí. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì wò, ẹ lọ wò. Kí lẹ lérò pé ó máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí, ẹ drop comment yín sínú comment section. Ẹ má gbàgbé láti subscribe sórí channel wa o, Movies Room TV.